Alright, mo kí gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí, ẹ̀yin tí ẹ lóore ọ̀fẹ́ àti wo nǹkan tí mo record yìí. Ẹ mọ̀ pé mi ò kí ń jáde báyìí torí pé mi ò kí ń ṣe blogger, but ó ṣe pàtàkì fún mi láti jáde láti sọ̀rọ̀ nsìn nítorí wípé àwọn responses tí mò ń rí láti ọ̀dọ̀ àwọn fans Alhaji Taye Currency ó jẹ́ àwọn responses tí ó kù díẹ̀ káàtó. Àwọn fans Alhaji Taye Currency tí wọ́n ń gbèjà wọn bí èpè bí threat àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti advice but mi ìfẹ́ tẹ̀lé advice yẹn. Alhaji Taye Currency gangan mo fẹ́ bá sọ̀rọ̀ fúnra wọn, mo dẹ̀ fẹ́ díà Alhaji Currency. So ẹ jọ̀ọ́ mo fẹ́ kí clip yìí ẹ bá mi share kó dọ́dọ̀ wọn, mo ṣọ́ọ̀pù mú kàn wọ́n máa rí. Mo fẹ́ díà yín Alhaji Taye Currency wípé tó bá jẹ́ pé lóòótọ́ lẹ́yìn gangan fúnra yín lẹ́bọ lẹ́rù, ló jẹ́ pé lóòótọ́ àwọn nǹkan táwọn èèyàn ń sọ ń pa yín pé bẹ́ẹ̀ kọ́ lórí pé ṣe náà ń parọ́ mọ́ yín àbí pé iná ògo yín tó ń tàn wọ́n fẹ́ bomi pa wọ́n fẹ́ fà wálẹ̀. Mo díà yín kẹ́ wá sórí àgbàlẹ̀tù láàrin ọjọ́ méje kẹ́ wá sọ fún àwọn èèyàn wípé wọ́n ń parọ́ mọ́ yín ni, wípé kò rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá ti lè wá láàrin 7 days Alhaji Currency á jẹ́ pé ó rí bẹ́ẹ̀. Àwọn fans yín ló tì mí síta ẹ̀ pé jẹ́jẹ́ tèmi mò ń ṣiṣẹ́ mi. Gbogbo àwọn tó dẹ̀ ń wá wọ́n ń pè mí ni tí mo dẹ̀ ní proof wípé wọ́n ń pè mí pé àwọn fẹ́ wá sí orí àgbàlẹ̀tù. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wá mi ò mọ̀ wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀, mi ò gbórúkọ wọn rí tí mo dẹ̀ tún ní proof fún yẹn náà. Ṣùgbọ́n tó bá pè mí pé àwọn fẹ́ wá ṣe program ta ní mí láti sọ pé kán máa lọ pé mi kò possible now. Lóòótọ́ èèyàn yín kan ti wá rí tí mo sọ pé mi ò ṣe tó bá yẹ kó fẹ́ wá sọ̀rọ̀ against Currency. Ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ méje sà tí ẹ ò bá ti wá, ọjọ́ méje yẹn bẹ̀rẹ̀ láti èní, kí lè ní ṣe Friday àbí Saturday, ó bẹ̀rẹ̀ láti èní Saturday 21st March. Lẹ́yìn èní títí ọjọ́ méje fi máa pé tí ẹ ò bá ti pè mí, torí mo ti make attempt láti wá bá yín so many times. Mo ti rán Gbénga ó yàtọ̀ sí yín, mo rán ọ̀rẹ́ mi tó wà ní 32 FM yìí, mi ìrántí orúkọ ọ̀rẹ́ mi ẹ̀ mo rán sí yín. Èmi gangan rí yín personally, ẹ sọ fún mi pé tẹ bá wà nǹkan máa bàjẹ́, ẹ ṣe wá kẹ́ jẹ́ kí nǹkan yẹn wá bàjẹ́ nísìnyí kẹ́ wá sọ. Kò ń ṣẹ̀yìn nìkan lórin Ìbàdàn, kò ń ṣẹ̀yìn nìkan lórin Fuji. Ṣebí Alhaji Pasuma àwọn èèyàn ti wá lóríṣiríṣi tán ti sọ ń pa wọn. Àwọn tó sọ dáadáa pọ̀, àwọn tó sọ pé nǹkan ṣe nǹkan báyìí fáwọn, mi ò bóyá wọn ju nǹkan ẹnìkan àbí méjì lọ. Alhaji Saheed Òṣùpá wọ́n ti wá sórí àgbàlẹ̀tù, ṣùgbọ́n èmi àti wọn máa ń sọ̀rọ̀ lóòrèkóòrè. Kódà ìkan lára àwọn èèyàn yín tó ń ṣépè Alhaji Saheed Òṣùpá ni wọ́n send sí mi pé kí ló ṣe fáwọn people wọ̀nyí. Ìyẹn bẹ́ẹ̀ yẹn King Wasiu Ayinde wọ́n ti invite àgbàlẹ̀tù àti lọ sọ́dọ̀ wọn. Nígbà tá a dé lọ sọ́dọ̀ wọn ta gbọ́ side story tiwọn, kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀? Kò sí nǹkan kan ní ire nìyà. Ká máa sọ àwọn oníjùjù lóríṣiríṣi tó yẹ pé àwọn náà dẹ̀ ti wá àbí tán ti pè wá tá a ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn tí ò dẹ̀ sí wàhálà kankan mọ́. Ṣùgbọ́n lọ́dọ̀ yín Mr Sports wá sọ̀rọ̀ yín tó bá parọ́ mọ́ yín, ṣé Gódógbó parọ́ mọ́ yín, mélòó mo ti fẹ́ kà, ṣé ọpẹ́ federal ṣó parọ́ mọ́ yín, àtàwọn èèyàn tó ṣẹ̀ tún wá, àwọn tí mo ti record tán ti sọ̀rọ̀ yín nípa àwọn nǹkan tó ń sọ pé ṣe fáwọn tí ò dáa tí mo sì nílẹ̀ ó sì ń lọ síbi 3. So gbogbo àwọn tó ń threaten ara wọn pé tí ẹ bá tó sọ̀rọ̀ kí ni àwọn idiot làwọn yẹn tí wọ́n mú gbogbo ẹnu mi gbà láti sọ, àwọn fans idiot làwọn yẹn. So ẹ̀yin gangan ni mo ní ọ̀rọ̀ bá sọ. Tí ó bá jẹ́ pé lóòótọ́ wọ́n ń bà yín jẹ́, lóòótọ́ ẹ̀ lẹ́bọ lẹ́rù, tó bá jẹ́ pé lóòótọ́ wọ́n fẹ́ paná ògo yín ni 7 days lẹ́ni, ṣùgbọ́n tí 7 days bá ti kọjá lọ á jẹ́ pé mo ti fún yín ní timeline, ẹ̀yin lẹ̀ gbà, ẹ̀yin lẹ̀ ilé òun ṣe ọ̀rọ̀ pé mo jẹ́ big man àbí pé ẹ jẹ́ kinní kan ó ti dójú ẹ ni. Ìránṣẹ́ kan ò kí ń dì kan lọ́wọ́, ẹ̀fọ́ òdẹ̀ kí ń lẹ́fọ̀ láwo, ẹ̀ ń ṣiṣẹ́ tí yín mú ṣe tèmi. Àwọn tí wọ́n cross yín ni wọ́n sọ pé ẹ̀ ṣe dáadáa pẹ̀lú àwọn. So tán bá dẹ̀ wá sọ̀rọ̀ yín, tẹ́ bá feel, mo tún fún yín ní open window sìn, tẹ́ bá feel pé àní wọ́n ń bà yín jẹ́ nínú kẹ́ wá ságbàlẹ̀tù àbí kẹ́ pè mí kí n wá, tí máa wá sọ̀rọ̀ yín kò sí nǹkan tó máa ṣe mí. Mò ń assure yín tí nǹkan bá ṣe mí ẹ̀yin náà máa bí. So tí máa wá sọ̀rọ̀ yín fínílàjì ẹ̀ ń tẹ́kọ̀ ìmọ̀ bọ̀ ni màá wọlé máa jáde padà ibi àti crew mi tí ò sí nǹkan tó máa ṣẹlẹ̀. So ibi ẹ̀ ń ṣe ìbẹ̀rù anything. Ẹ pè mí kẹ́ sọ pé ẹ fẹ́ wá ṣe interview nínú kẹ́ wá àbí kí n wá bá yín, kẹ́ jẹ́ káwọn èèyàn gbọ́ tẹnu yín. Gbogbo nǹkan tí Rolex D sọ ń pa yín ká mú ní kọ̀ọ̀kan, èyí tẹ́ bá lè defend bẹ́ẹ̀ kẹ́ defend, a kì í mọ̀ orin kò rí máa ń mì bọ̀ wípé ẹ kàn fẹ́ fílẹ̀ pé nǹkan kan ò ní ṣẹlẹ̀ ká wá ká àwọn
àìkẹ́nà pé àwọn ajá yín kan máa búlì àwọn èèyàn káàkiri online kò lè work torí pé tí àgbàlẹ̀ tí ò bá gbé jáde platform mi máa gbé jáde so àwọn tó ń pariwo yẹn idiots bunch of idiots ni wọ́n èmi ò ní kẹ́ caution wọn o ẹ̀yin ni mo lọ́rọ̀ bá sọ mi ò ní business pẹ̀lú àwọn kò jù bẹ́ẹ̀ lọ ẹ ṣe ẹ jẹ́ bá mi share program yìí ẹ share video ìkọ́dọ̀dọ̀ Alhaji Taye Currency.